nípa debate tó ṣẹlẹ̀ tí evangelist Gabriel tó wá sí Ẹ̀dẹ̀ tó wá ṣe debate pẹ̀lú àfáàwá Malam Yusuf Adépọ̀jù. Ẹ wo orí ibú ẹ̀sìn tí màá yìí wá ṣe. Ṣé àwọn ẹ̀rí tẹ́ ń kó káàkiri náà tẹ́ sọ pé ẹ̀yin ní ẹ̀rí lọ́wọ́ tẹ́ fẹ́ fi máa kúfù pé Jésù jẹ́ Ọlọ́run? A máa gé àwọn fídíò yẹn díẹ̀ tá a máa sẹ́ndì ẹ̀ síta torí pé a ti ń rí àwọn àgùntàn làgùntàn wọn máa jẹ́ o. A ti ń rí àwọn àgùntàn tí wọn ò sìn bẹ́ẹ̀ tí wọn ò wo bí fídíò yẹn ṣe lọ tó ń ṣe Jésù ṣeun Jésù ṣeun alẹ́ ẹ̀gọ́ ẹ̀ dẹ̀dẹ̀rìn ẹ̀gọ́. àwọn tó gbọ́n ní àwọn kan wà ní tó gbọ́n tó mọ̀ pé ọmọ ìyá yín wá fi rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ni. A wà play díẹ̀ fún yín bẹ́ẹ̀ kẹfà á gbọ́ nǹkan díẹ̀ níbẹ̀ kẹ́ wo ibú ẹ̀sìn ẹ wo ẹ tó fẹ́ mú ẹ̀rí wá pé Trinity wà nù kó wá ẹ wo tó mú wá lẹ́rìí kẹ́yìn wá la etí yín kẹ́ la ojú yín kẹ́ gbọ́ nǹkan tí ọmọ ìyá yín sọ kẹ́ rí ẹ̀sìn gbangba tó fi ra rẹ̀ sí ní ọjọ́ náà lọ ẹ̀yẹn wò. chapter 57 aya 3 lẹ ẹ gbọ́ Jésù Kristi sọ̀rọ̀ nínú Revelation chapter 1 verse 8 ó ní èmi ni Alpha àti Omega màá ṣàlàyé Alpha àti Omega. Alpha is a Greek alphabet fún ìbẹ̀rẹ̀. Omega is a Greek alphabet fún òpin. Ọlọ́run wá fi alphabet Greek láti fi ṣe àpèjúwe ara rẹ̀ bóun jẹ́ Ọlọ́run. Ẹ̀dẹ̀ yẹn o àpèjúwe ó lo alphabet Greek láti fi pe ara rẹ̀. Now kí ni Allah náà sọ ní Quran chapter 57:3. wal awwal wal akhir was sahir wa batin wa huwa bi kulli shay'in alim. Ó ní àkọ́kọ́ àti ìkẹyìn. Allah sọ pé èmi ni àkọ́kọ́ àti kíni àti ìkẹyìn. Ìyẹn Greek alphabet àkọ́kọ́ àti kíni àti ìkẹyìn. Mo wá fẹ́ béèrè pé tí n bá béèrè lọ́wọ́ yín pé ṣé Allah wá lo Arabic alphabet láti fi ṣàpèjúwe rẹ̀ kọ́ ṣó lò Quran chapter 3 verse 3. Quran chapter 3 yes verse 3 verse 1 yes Quran chapter 3 verse 1. Alif Lam Mim. Kí ni túmọ̀ ẹ̀? Alif kí ni Lam Mim ṣé mọ̀ túmọ̀ ẹ̀? Bóyá àwọn bàbá wa máa mọ̀ túmọ̀ ẹ̀ kán ṣàlàyé fún wa pẹ̀lú ẹ̀rí nínú ìwé wọn pé ìtumọ̀ ohun tí Allah ń gbèrò re Alif re o 5 minutes more. Min re o Alam re o àti Min ìtumọ̀ ẹ̀ re o pẹ̀lú ẹ̀rí tó dájú nínú ìwé wọn pé ohun tí Allah ń gbèrò re níbo la ti lè rí àdìkùtù wo la ti lè rí tẹ̀sùn wo la ti lè rí sírọ̀ wo la ti lè rí kọ́ńdà fi hàn pé ohun tí Allah ń sọ rè tí ò bá ṣe pé mẹ́ta lọ́kàn rè. Ẹ má tọ́ ẹ̀ kí mo sọ pé màá ṣe torí ẹ̀ ló jẹ́ kí n lọ láti ibi tí mo ti lọ yẹ kí wọ́n mú ẹ̀rí wọ́n gbọ́dọ̀ tí wọ́n bá dé kòríta yẹn wọ́n gbọ́dọ̀ sọ ẹ̀rí yẹn pẹ̀lú reference níbo lẹ ti lè rí pé ohun tí Allah ń ṣe kí ni tó ń gbèrò re. Yes sir. Alif Lam Mim. Trinity. Alif Lam Mim. Trinity. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Kí wá ní Yasin? Trinity. Kí wá ní Tọ́a? Trinity. Kí wá ní Alif Lam Mim Sod? Fornity. Kaf Ha Ya Ain Sod? Fivenity. Kí wá ní Nun? Onenity. Kof? Onenity. Sod? Onenity. Atekbir. Ọlọ́run gan mọ̀ wípé gbogbo tó wà ní Al-Qur'an consistent with self. Tó bá yẹ pé kì í ṣe Ọlọ́run ló sọ Al-Qur'an kalẹ̀. A stage will come wọ́n sọ fún wa pé Alif Lam Mim Trinity ni Ọlọ́run wa ni bẹ́ẹ̀ bá pè yẹn Trinity ẹ̀ sì bá Onenity ẹ̀ rí Twonity ẹ̀ rí Fournity ẹ̀ rí Fivenity. Afala yatadabbaruna al-Qur'ana. Ayé rẹ̀ ọ̀dà. Lawajadu fi ikhtilafan kathira. Ẹ kò wá ronú nípa Al-Qur'an ni. Ó sọ wá lẹ́sẹ̀ ni o ọ̀rọ̀ wà láàrin ẹ o
afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghairi llahi tàbí ká sọ pé am ala qulubin akifaluha. wọ́n wá gbé sọ́mìrì wá làwọn jáde fi ikhtilafan kathira. ibẹ̀ yẹn kọ́ là ń lọ ọ̀rọ̀ ti dàrú. ẹ̀yin èèyàn wàláì tẹ́lẹ̀ ẹja dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ̀ fún wa ní Islam wàláì Islam ṣé tí ì bá ṣe pé ọpọlọ èèyàn bá ti dàrú bóyá èèyàn bá ti fọ́ ìgbà náà tó pé tó máa ní pé ẹ́ńjìn mọ́tò fọ́ lórí eré kan fọ́ pa tí a yẹ kí bóyá èèyàn bá ti fọ́ ọpọlọ ti dàrú èèyàn ò lè mọ ẹjẹ́ni tí ó mọ tẹ̀lé àwọn ilé lẹ́yìn tí ó gbọ́ ẹ̀rí tán mú wá yìí bọ́n ṣe fira wọn ṣẹ̀sín lórí pé àwọn fẹ́ mú Trinity jáde nínú Quran tí ó ń tàn tí kò ní ronú láti wò pé àwọn eléyìí ò yẹ kéèyàn máa tẹ̀lé wọn o. ẹ̀yin ní ẹ gbọ́ ọmọ ìyá yín ẹ wo bó ṣe wá fi rẹ̀ ṣẹ̀sín ẹ̀ tó wá ń délé ẹ̀ tó ń dunnú wallahi taala àìsàn ńlá ló ṣe yín o àìsàn ńlá tó sì ń ṣe yín yìí ó ti tọ́ bọ ọpọlọ yín. irú nǹkan tó ra ṣẹlẹ̀ lásán ó tún nǹkan tó yẹ kó jókòó kó ronú kó mọ̀ pé àwọn eléyìí yóò máa ṣẹ̀sìn káàkiri. ó bọ́dọ̀ dàbí TikTok tó wà lórí TikTok táwọn èèyàn mọ gòkè wá tó mọ mútu àwọn èèyàn tó mọ jáwọn èèyàn bọ̀ tó mọ mútu àwọn èèyàn tó mọ jáwọn bọ̀ ṣé irú ọ̀rọ̀ kàtàkàtà irú ọ̀rọ̀ tó sọyàn di ẹni ẹ̀sìn yìí tó sọ bíbá ẹni ẹ̀sìn tó wáyé pé TikTok bá ní tó ń gbé yẹn wọlé tó ń gbé yẹn jáde so ọ̀rọ̀ tó bọ́ pọlọ́mú ló sọ wo bó ti rí ẹsẹ̀ sí níta gbangba níbi tí èrò pọ̀ sí Trinity alif lam mim ó dọ̀tí àwọn èèyàn ó tún dójú ti àwọn kírísítẹ́nì ẹgbẹ́ ẹ̀ tán pọ̀ gan ó dójú tí wọ́n gan tí ì ṣe kiri ọláì bó ṣe mọ̀ ọpọlọ èèyàn ti àwọn èèyàn ọpọlọ wọn ti dàrú wọ́n tún dúró pé Jésù ṣeun Olúwa ṣògo bẹ́ẹ̀ ṣe lọ síbẹ̀ yẹn Jésù fi ara ẹ̀ hàn ọmọ ìyá yín ṣẹ̀sìn ká ó ń ṣẹ̀sìn ká ẹ wo owó ọ̀rọ̀ tó sọ ẹ wo mo promise yín àmọ́ bá yín gé àwọn ọ̀rọ̀ yẹn díẹ̀ tá a máa ṣàlàyé fún yín nípa ẹ̀sìn tán ṣe àwa wà ń bẹ̀ èmi wà ń bẹ̀ mo dúró báyìí gbogbo kótókótó rádaràda àti ẹ̀sìn ńlá tí wọ́n ṣe gbogbo ẹ̀ lá máa fi hàn yín kọ̀ọ̀kan ó dìgbà.